ìwà ìbà rẹ̀. Ìbà akọ́dá tó dá tiẹ̀ sórí ewé, ìbà aṣẹ̀dá tó dá tiẹ̀ sórí mọ̀. Ìbà àwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágoro ẹ̀dùn àwọn tí ẹ̀ jí ní kùtùkùtù òwúrọ̀ táwọn lọ rè dá tiẹ̀ sórí òfurufú jágádó. Ìbà yá mọ̀ pé ní péré òjé kí n ṣe kí tawó ṣe awo ìláwo lórí ìtẹ́ bá péré akọni àfidà lálẹ́ gàràgà Olódùmarè ìbà rẹ̀. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí àtẹ̀rẹ́ káyé àtẹ̀ẹ̀ka Olódùmarè. Ìwọlẹ̀ ń tọ́mọ aláriyé tọ́mọ aráyé máa pa ní fún jẹ mo mọ̀ júbà rẹ lónìí. Ọlọ́sùn bẹ̀rẹ̀ abirù tínrín olóńgè ní dúdú etí àjà àwọn tí wọ́n dá máa ní dídágìrì lọ́gànjọ́ òru ẹ̀yin ìyá mi àgbàlagbà ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ júbà yín lónìí. Ẹ jẹ́ kí bà mí ó ṣẹ́ o bọ́mọdé bá ti júbà fàgbà yóò roko dalẹ̀ èmi ọmọ yín rèé o. Mo kí gbogbo yín mo kí Olódùmarè nígbà àkọ́kọ́. Mo fi gbogbo ara mo fi kí Olódùmarè. Mo kí irúnmọlẹ̀ mo kí gbogbo ẹ̀yin tó Olódùmarè torí yín dálé ayé sí. Torí àwọn kan l'Olódùmarè ṣe dá ilé ayé sí. Olódùmarè mo kí ọ mo kí ọ kí ọ mo kí ọ kí ọ àrí ìró àrá alápá kábíkábí ọba mi akábí káúlà ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sánmọ̀ bí ẹni ta sọ. Olódùmarè ti ń dára nínú àrà tí ń fàrà dára Olódùmarè mo júbà rẹ o. Gbogbo ẹ̀yin irúnmọlẹ̀ mo júbà yín lónìí ẹ jẹ́ kí bà mí ó ṣe ọmọdé bá júbà fàgbà yóò roko dalẹ̀ kó bọ ẹkúnrin yóò máa júṣe yóò máa júṣe yóò máa júṣe yóò máa júṣe Olódùmarè yóò máa júṣe o ẹ̀yin tẹ́ ẹ ní mi ẹ jẹ́ kó júṣe ẹ̀yin onílẹ̀ ẹ jẹ́ kó júṣe ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ o. Tó mo kí gbogbo àwa ọmọ Nàìjíríà pátápátá pàápàá jùlọ mo kí àwa kóòtù òjìbí a kú ọmọ ṣe o. A kú bójú ọjọ́ ṣe rí a kú bá ń ṣe ń ṣera wa pàápàá jùlọ àwọn ọmọ Odùduwà ọmọ òdúdú níwà ọmọ odù tó dá ìwà. Mo kí wá o mo kí bàbá mi níbi tó ti ojú rere ti mú wá sílé ayé Lótùfẹ̀ Ọ̀jájá ọba Sọ̀lúdẹ̀rọ̀ mo kí bàbá o ẹ̀sìn ọba yẹ kó pẹ́. Pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ àtìlẹ́yìn gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lórí adé ẹ̀yin Èjìgbà lẹ̀kẹ̀ ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ̀ jẹ́ èjìká tẹ́ ẹ̀ jẹ́ kí ọrùn ó bọ́ lọ́rùn tẹ́ ẹ̀ jẹ́ ká sọ ó bọ́ lọ́rùn. Bàbá láti ìgbà tí mo ti ń bẹ̀rẹ̀ láti máa interview àwọn èèyàn mi ò tí ì dé ọ̀dọ̀ àwọn ọlọ́sàn-án rí. Bàbá sọ́lọ́sàn-án ni yín. Ọlọ́sàn-án ni mí látàyè tó fi dé ọ̀run. Ṣé wọ́n sọ pé kò sí ọ̀sán ìmọ̀ ni? Tá a bá rẹ́ni tó ní òwú òtẹ́rù ẹ sọ fún ẹ níwọ̀n àbá tí ó fi bo ojú egbò ló mú òwú ni à ń fi mọ́tò jọlọjọlọ tí à ń pè ní tírélà tá à ń fi rù lọ síbi tí à ń ti fẹ́ odidi ọkọ̀ tírélà ni wọ́n fi ru òwú ẹni tó bá lówú òtẹ́rù só lè ru tírélà débi pé yóò ru òwú tó gbé sínú rẹ̀. Bàbá ṣé ọ̀sán yìí sì wà ọ̀sán yìí gidi lórí gbogbo àwọn ọ̀sán yìí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rí fẹ́ẹ̀kì ní. Ẹ ṣeun gbogbo ẹ̀kọ́ ni fẹ́ẹ̀kì o ọ̀sán yìí wà bọ́rùnmìlà ṣe wà bí Jésù Kristi ṣe wà bánábì Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wà láti ìgbà náà dòní bẹ́ẹ̀ ni gbogbo wọn sì wà. Láti gbà Báíbù ní bí ó ti wà ní àtètèkọ́ṣe ó ní ló ń bẹ ní ìsinsìnyí ó ní bẹ́ẹ̀ ni yóò sì máa rí ayé ẹ̀ nígbẹ̀kún àmín nígbà gbogbo ayé ẹ̀ nígbẹ̀kún àmín. Bàbá ṣe ẹ lóògùn. Mo mọ oògùn. Ẹ̀yin. Mo fi Ọlọ́run búra. Ẹ ní oògùn bẹ́ẹ̀ sí wà yìí. Mo lóògùn mo fọlọ́run búra. Bó o lẹ ṣe mọ̀. Wàláì mo lóògùn. Bá a bá rẹ́ni ṣe rí àkọ́kọ́ náà nínú tí jẹ́ oògùn
báíbù ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì ń bẹ pẹ̀lú ọlọ́run, ọlọ́run sì ni ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ la fi dálé ayé. Ní àtètèkọ́ dálé ayé, ayé rí jújù, omi ló gbalé ayé, ìkún omi ni ló gbalé ayé. Ẹ̀mí ọlọ́run rá bàbà nígbà tí òṣòkùn kọ́, ọlọ́run pàṣẹ fún ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ wọ̀, ìmọ́lẹ̀ sì wà. Èmi ìṣe kìrìsìtẹ́nì o, ẹ má kílẹ̀mù mi àṣẹ kìrìsìtẹ́nì. Mo ka báíbù ni, mo ka báíbù from Genesis to Revelation. Mo dẹ̀ ka Kùránì láti Bákárà, láti Álífù, láti Alámúdù dé Bákárà. Mo kà á, mo sì mọ̀ lórí. Bẹ́ẹ̀ ni. Mo sì mọ̀ ọdún, mo sùn láti palí tó palí. Bẹ́ẹ̀ ni. Mo rin ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta. Àfẹ́ ìgbọ́ mi dáadáa. Mo mọ Ògùn, mo ní Ògùn, mo sì mọ Ògùn. Náà, ṣe rí ìlà tí ń bẹ lọ́wọ́ mi yìí, olórúkọ tí ń jẹ́. Èékánná tí ń bẹ nínú ọwọ́ yìí, olórúkọ tí ń jẹ́. Láì wulẹ̀ dà nǹkan pọ̀ mọ́ nǹkan, mo mọ ohun tí mo lè pè sí àtẹ́lẹwọ́ mi yìí. Tí mo bá fi gbáyàn yóò sì dòkú. Bàbá rẹni tó ní bẹ́ẹ̀ kọ́, ẹni kó sáìn ẹ̀mí ara rẹ̀, kó withdraw, kó sáìn ẹ̀mí ara rẹ̀, kó wá bá mi. Tí mo bá ti gbà, tí ò bá ti kú, èmi ò fẹ̀mí ara mi dì. Pàgàdà ayé ni mo ti ń sọ yìí o. Mo mọ orúkọ tí ìlà mẹ́tẹ̀ẹ̀ta yìí ń jẹ́ láti òtúfẹ̀ wá. Bó ti ṣe jẹ́ nù, oògùn ń bẹ o. Bàbá, ṣọlá oògùn ni yín. Bẹ́ẹ̀ ni. Ẹ sì sọ oògùn fún yẹn yóò sì ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. Bàbá, ẹ fọ́ gbáyà. Bàbá tó bí bàbá mi, Ọ̀túnlápẹ́, olómi dúdú ọmọ omi ìdí àkànbí lọ́kàn bí àgbà bá lọ́kàn bí àgbà bí èwe rà rí ọkọ ọmọ Adékẹ́. Ó ń lélẹ́gùn jàǹdùkú, olóògùn ni. Bàbá tí ó wá bí mi gangan, Aláàjì Sàláwùdíìn Àdìsá Adégbẹ̀kẹ́ Òkun Adé, olóògùn ni. Ẹ wá rẹ́ mi fúnra mi, olóògùn ni mi, mo fọlọ́run búra. Bàbá, Yóò. tẹ bá wà wò dáadáa, kí ẹ ti ṣe oògùn fún ìyẹn tó ṣiṣẹ́. Níbi tí mo wà yìí, tabarẹ́ni tí ń wò mí dáadáa ní Nàìjíríà tá a wà yìí àti lókè òkun, mo lè rí oyè ìgbà méjì èèyàn tí ó pè mí pé bàbá wa ni. Ṣé tẹni tọ́rọ̀ rẹ̀ dàrú ni? Àbí tẹni tí wọ́n yìnbọn fún láìmọ̀dí tí mo gbà á lẹ̀? Mo lè fi gbogbo àwòrán wọn hàn yín pátá. Àbí tẹni tí wọ́n gbé àpọ́nkún sí nínú? Àbí tẹni tí wọ́n rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀? Àbí tẹni tí gbogbo nǹkan ọ̀rọ̀ rẹ̀ dàrú? Láì má àwọn pé mo fẹ́ du ipò, àbí mo fẹ́ dóróyè, àbí mo fẹ́ gboyè kan. Tábàárà bí mo ti sọ sọ́yà fún ọkùnrin mi, tábàárà ẹni tó lè takò mí pé mo lù ú ní jìbìtì, mo gba 5 naira lọ́wọ́ òun rí láì sọ oògùn gidi fóun, kó jáde sí mi. Bàbá, ẹ fọwọ́ rẹ̀ sọ̀yà. Bẹ́ẹ̀ kó jáde sí mi pé ọgbà 1 naira lọ́wọ́ tèmi o, oògùn tó sì ṣe fún mi ò ṣiṣẹ́, kó wá jáde sí mi. Mo sọ fún gbogbo ọmọ Nàìjíríà, mo fi Ọlọ́run búra, mo fi Ọlọ́run búra, mo fi Ọlọ́run búra. Níbo lẹ ti jogún oògùn? Látọ̀dọ̀ bàbá tó bí mi. Bàbá mi ni Sàláwùdíìn Adégbẹ̀kẹ́ Àdìsá. Níbo wà lẹ ti wá jogún ọ̀sán yìí? Ẹ ṣeun. Ṣé bí gbogbo ọmọ Nàìjíríà lè rí? Ṣé rí ọ̀sán yìí tẹ́ ń wò yìí, bàbá mi kọ́ ló ní o. Bàbá tó bí mi kọ́ ló ní o. Bàbá mi ò mọ ifá dá. Bàbá mi lóògùn, ṣùgbọ́n kò mọ ifá dá. Ìrìn àrè ló bá mi dédìí ọ̀sán yìí o. Ẹ lọ sí ìlú Ọ̀yán. Tẹ́ bá ti dé ìlú Ọ̀yán, ẹ lọ bèrè Ìyálájé. Wọ́n ń pe bàbá wa kan níbẹ̀ nílé àwọn àkọ́bí nílé Ẹlẹ́mọ̀ṣọ́ nílùú Ọ̀yán. Àwọn ni wọ́n ń pè ní àkọ́bí Ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ Láólé.
àkọ́bí ọmọ odò àrọ̀, àkọ́bí ọmọ odò mọ̀ sí dẹ́, àkọ́bí ọmọ ará òrè ó mọ̀ sí ilẹ̀kẹ̀. Àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Ọdún 8 ni mo fi sìn wọ́n gbáko kí n tó lè rí ọ̀sán yìí gbé. Màmá tí wọ́n ń pè ní Ìyálájé nílùú Ọ̀yán nígbà náà, òun ló ní ọ̀sán yìí tó wà lọ́wọ́ mi. Ibi tọ́sán yìí ti dọ́wọ́ tèmi nìyẹn o. Ìranù ni mo ṣe lọ. Bàbá mi kọ́ ló lọ́sàn, bàbá mi ò mọ fádá, kò sì mọ̀ pẹ̀lẹ́tẹ̀, ṣùgbọ́n bàbá mi ọdẹ ni bàbá mi, ó sì lóògùn. Torí ìdí èyí, ọ̀sán yìí tẹ́ ẹ bá fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ibo ló ti wá, ẹ délùú Ọ̀yán. Ọ̀yán ni ọ̀sán yìí ti wá. Ìyálájé ìlú Ọ̀yán ló ní ọ̀sán yìí. Òun ló bí Sanni Ọlọ́sàn. Ìyálájé ló bí Sanni Ọlọ́sàn nílé Ẹlẹ́mọ̀ṣọ́ nílùú Ọ̀yán. Bí mo ti ṣe sọ ẹ bàbá ẹ, ọdún 8 ni mo fi sìn wọ́n. Ta ni mo sìn? Gani tí wọ́n ń pè ní Adébísí ọmọ Adégbòye. Ó sì wà nílùú Ọ̀yán báyìí. Ó ti kú lọ́jọ́ tó ti pẹ́. Alhaji Ganiyu Adégbòye ó ti kú o. Sanni ti kú, Ìyálájé ti kú. Bẹ́ẹ̀ ni. Àwọn náà wá gbé ọ̀sán yìí lé lọ́wọ́. Àwọn ni wọ́n gbé ọ̀sán yìí lé mi lọ́wọ́ kí n tó kúrò níbẹ̀. Kí ni pàtàkì rẹ̀? Pàtàkì ọ̀sán yìí sí mi ni pé bọ́rọ̀ bá rú mi lójú, kò di dandan kéèyàn ó wá sọ́dọ̀ mi. Ṣùgbọ́n bọ́rọ̀ bá ti rú èmi fúnra mi lójú, tí mo bá ti dọ́dọ̀ rẹ̀, dandan ni kó ṣàlàyé bó ṣe rí fún mi. Kì í jẹ́ kí n ṣìnà. Ní ọ̀sẹ̀ yìí tẹ́ bá bí léèrè nǹkan yóò sì dá yín lóhùn. Yóò dá mi lóhùn o. Yóò dá mi lóhùn ní gbèjégbèjọ dẹ̀ǹgbẹ́. Tí mo bá pè láago kan òru yóò jí mi. Tí mo bá dẹ̀ wà níbì kan tílẹ̀ bá fẹ́ rọ́ mọ́ mi, tí mo bá ti pè é yóò sì máa dá mi lóhùn. Ní ọ̀sán yìí. Bẹ́ẹ̀ ni. Láti ibi tẹ́ wà. Kò sí ibi tí mo lè wà. Mo ti gbé ọ̀sán yìí kọjá lọ sí French rí. Mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi ṣẹ̀rí ní 1990-91. Èmi àti ọ̀gá mi kan tá ń pè ní Jídé Ògúnkìlẹ̀dé, òun náà ti kú nsìn. Lájọ lọ sí French nígbà tá a dé di ìrókò. Wọ́n láwọn fẹ́ tú ẹrù wa wò. Mo sì gbé ọ̀sán yìí mo gbé sínú báàgì ńlá. Mo ní wọ́n mọ̀ tu òun láwọn ó tu. Wọ́n ní kí ló dé táwọn òbí nílé tu. Mo ní àgbàlagbà ló wà ńbẹ̀. Bẹ́ẹ̀ báyìí sì sí ní ìṣúwò mọ̀ pa ìwo. Wọ́n fi túláàsì túnjọ́ náà lọ. Àwọn náà máa ń tọ́jú wọn rí ní ìrókò jọ náà lọ. Bẹ́ẹ̀ ni mo sọ 1990-91. Bẹ́ẹ̀ ni ó sì jẹ́ nù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wípé wọ́n máa ń fi ọ̀sán ìlú jìbìtì ni. Ẹ ti gbọ́rú ẹ̀ rí. Ẹ ṣeun. Kò sí ní táyì fi lu jìbìtì. Àwọn obìnrin wọ́n ń fi ẹ̀yà tọ́lọ́run dá fún wọn lóde ayé, wọ́n fi lu jìbìtì. Ọkùnrin náà ń fi tiẹ̀ lu jìbìtì. Àwọn ọlọ́kọ̀ ń fi tiwọn lu jìbìtì. Àwọn bíríkìlà ń lu jìbìtì. Kò sẹ́ni lórí ilẹ̀ ayé, gbogbo ọ̀nà tí kálukú bá gbà mọ̀ ló fi lè lu jìbìtì. Ṣùgbọ́n a dá àwọn ẹ̀dá kan tó jẹ́ pé ìgbàgbọ́ tiwọn ni pé irúnmọlẹ̀ ń bẹ tí ń dájọ́. Tó o bá ti lè tẹ̀lé irúnmọlẹ̀, tó o bá fọ̀nà òdodo tẹ̀lé irúnmọlẹ̀, irúnmọlẹ̀ ó dájọ́ fún ọ. Béèyàn bá ṣàdédé lọ tọ ipasẹ̀ Ògún, bàbá wa Ògúndé, a wà ní Ọ̀ṣọ́ṣà lọ́jọ́ kan. A lọ ṣe program kan lọ́ṣọ̀ọ̀ṣà níwà láyé bàbá wa Ògúndé. Bàbá wa Oyin Adéjọbí wà ń bẹ̀ gbà yẹn. Gbogbo àwọn tí mò ń dákọ̀ gbogbo wọn ni wọ́n ti kọjá lọ. Bàbá wa jẹ́ oyè à pé àwa kó àwọn nǹkan kan jọ, àwọn ń ṣeré, àwa ń ṣeré ń tiwa. Bàbá wa jẹ́ oyè wa pé ẹ̀yin ọmọ yìí ẹ má máa ṣàdédé kó nǹkan kan jọ, máa dárúkọ irúnmọlẹ̀ kan lórí rẹ̀ mọ́. Torí àwọn irúnmọlẹ̀ yẹn ti lò gbà rí, ẹ̀mí wọn sì ń bẹ lórí ilẹ̀.
bàbá ní tẹ́ bá ti kó irúnmọlẹ̀ kan jọ tẹ́ bá ti ń dárúkọ irúnmọlẹ̀ yẹn ní gbogbo ń tẹ̀lé wò ó kójọ ìbá ṣe ràwé lásán ìbá ṣe rọ́bà ìbá ṣe nǹkan ìdágbòtàkulẹ̀ bá kójọ tẹ́ bá ti mú nǹkan kan tí irúnmọlẹ̀ yẹn ń jẹ tẹ́ fi síbẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí dárúkọ irúnmọlẹ̀ yẹn ń bẹ̀ bàbá ní irúnmọlẹ̀ yẹn ti gún wà síbẹ̀ ẹ má máa sọ̀rọ̀ burúkú ń bẹ̀ mọ́ kó má bàa máa ṣẹ bó ti ṣe jẹ́ nìyẹn. bàbá tẹ́ bá wà wò dáadáa ṣé ẹ mọ oògùn. mo ní mo mọ oògùn tó lè wo èèyàn sàn tó lè wo èèyàn sàn. mo mọ oògùn tó lè wo èèyàn sàn mo fi Ọlọ́run búra. bàbá ṣé ẹ mọ oògùn ẹni tó bá ti lé níbi iṣẹ́ tó fi lè ríṣẹ́ gbà padà. mo fi Ọlọ́run búra mo fi ilẹ̀ búra mo fi ayé búra mo fi àwọn tó mo fi ìdí ọ̀kan ṣoṣo Ọlọ́run ṣẹ̀rí ara mi mo ti rí ẹni tí wọ́n deport wá mi fẹ́ dákọ̀ èèyàn lórí. ẹ má dákẹ́ àmì ààfin lórí ọ̀fẹ́ láti dákọ̀ èèyàn. mo ti rí ẹni tí wọ́n deport wá láti London tí wọ́n ní wọ́n ti arọ máàkì àwọn akẹ́lẹ́ passport everything bàbá rẹ̀ sunkún wá bá mi ẹjẹ́ ń dàpọ̀ ìlú tí ẹ ti wá ìfẹ́ ò dáyé wa ni ẹni tí mò ń sọ ìbò bá ń rí wọ́n máa ń wo program yìí yóò ti máa gbọ́. mo wá sọ fún ọ pé ẹni yóò padà èmi ò mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba ṣùgbọ́n ẹni yóò padà sílùú òyìnbó ó wá lónìí nígbà tá a lọ ṣiṣẹ́ yẹn tá a parí gbogbo iṣẹ́ nígbà tí ó di nǹkan bí ọ̀sẹ̀ kejì kò tó wá rí ti London mọ́ ti Germany lórí Lucky ti Germany ló tún rí kódà mo fi Ọlọ́run búra mo fi ilẹ̀ búra mo fi Odùduwà búra àwọn bàbá mi tó bí mi nù mo fi wọn búra mo fi wọn ṣẹ̀rí ara mi síwájú Ọlọ́run nígbà tí ẹni yẹn dé ọ̀pá fóòtà ó pè mí lórí iṣẹ́ pé bàbá wọn ló kùrùkùrù gbójú ọjọ́ àwọn sọ̀kalẹ̀ díẹ̀ o àwọn tí ń lọ o nígbà tó dijọ́ kejì tán tó gbéra ó tó sọ fún mi ó tó pè mí ó wà ní Germany dìsín o kódà nígbà tí ó fi tó sùn mẹ́fà ó ti ní lock ó ti fẹ́ obìnrin tó tí a gba green card fún títí lọ títí ń bọ̀ ó dùn mí pé ààyè ò gbà mí láti dárúkọ ẹ má dárúkọ confam. bàbá ṣé ẹ ní ẹni tí ó bá níwèé ìgbélú ṣé ẹ ní iṣẹ́ tẹ́ ẹ lè ṣe tí ó fi níwèé ìgbélú. tipátipá ó ní mọ̀rìwó fi sọ̀sọ́ láàrin ẹ̀gún níjọ́ òní Odídẹrẹ́ òṣàdédé di ẹni tó dá aláwùjọ ìbàjẹ́ ló di ẹwà f'Odídẹrẹ́ ṣe bá yé fìbínú tì di Odídẹrẹ́ wọ́n ti di ẹ̀bẹ̀ pupa ni funfun ní bẹ nídìí Odídẹrẹ́ tẹ́lẹ̀ funfun pènènè tí ó ṣe púrúrú tí ó pẹ́ tí ó bá soge wọ́n wá ní oge tí Odídẹrẹ́ ń ṣe ti pọ̀ jù àwọn ẹyẹ yòókù wọ́n dìtẹ̀ mọ́ ni wọ́n wá mú di Odídẹrẹ́ wọ́n lọ tì í bẹ́pọ̀ wọ́n ní bó bá ti pọ́n tí ò funfun mọ́ wọ́n ní yóò dẹni àkọ̀tì Odídẹrẹ́ bẹ̀rẹ̀ sí ní sunkún ó bẹ̀rẹ̀ sí ní fi ẹnu fi nu epo yẹn nù fi nu epo nù fi nu epo nù fi nu epo nù ìlú fàtẹ́ẹ̀rí tí àgógó Odídẹrẹ́ tó fi pọ́n epo tó wà ń bẹ̀ ni ìlú fàtẹ́ẹ̀rí tí ìkó Odídẹrẹ́ tó fi pọ́n nígbà tí Odídẹrẹ́ bọ́ síbi tí ó ti pẹ́ ṣáàjẹ́ ń bọ́ síbi kì í tiẹ̀ sí ṣe díẹ̀ púrúrú tí ó ṣe báyìí gbogbo ayé kan tó pè bòdì èyí tó ti rí àtó wọ ẹwà tí Odídẹrẹ́ tó gbédé ó ṣe dẹlẹ́wà nù lẹ́ẹ̀kan sí ìbàjẹ́ a máa dẹwà f'Odídẹrẹ́ níbi tá a bá ní gbégbé ó mọ̀ gbé a máa gbé bẹ́ẹ̀ o níbi tá a bá ní tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀ ní tẹ̀ níbi tá a bá ti ní kẹ́kù yọ mọ̀ wù yóò wù níbẹ̀ yóò sì tún ewu ẹ̀ gburugburu bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ibi tó bá ní kí gbégbé má gbé bẹ̀ ni yóò gbé. bẹ́ẹ̀ ni yóò gbé dandan. ibi tó bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀. yóò tẹ̀bẹ̀ dandan tá a bá ní kẹ́kù yọ mọ̀ wù níbì kan yóò wà wù níbẹ̀ yóò sì tún ewu orí ẹ̀ gburugburu bẹ́ẹ̀ ni. ibi tó bá ti ní kéèyàn má tayọ yóò tayọ ń bẹ̀. yóò dé bẹ́ẹ̀ yóò tún wà ń bẹ̀ wọ́n tún daṣọ fún yóò jókòó wọ́n wà tó fi jọba ẹ má jẹ́ ń dá akọ orí afẹ́fẹ́ la wà mo mọ̀ àwọn tí mo lè máa dá akọ láwùjọ pébi tó dé àwa là ní ọlọ́mọ gbé bẹ àti rẹ́ni tí a lé níbì kan
tí ń ṣe mẹ́sẹ́ńjà tó padà lọ ṣe mọ́níjà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ká, kò sí nítorí agbára Ọlọ́run ò ká o. Bàbá bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ẹ lè ran àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ tí wọ́n ń jìyà lókè òkun? Ẹ ṣeun, mo lè ran ọmọ Nàìjíríà lọ́wọ́ bí Nàìjíríà bá gbà mí láàyè. Bí bò ó. Ẹ ṣeun. Ẹ rí i pé méjì ó bá mú nǹkan dókè òkun ní ìsìn. Ẹ má sọ̀rọ̀ yín lọ bàbá, ẹ má sọ̀rọ̀ yín lọ, mo fẹ́ change mic yìí fún yín ni. Ẹ má bínú, gbogbo ẹ̀yin èèyàn bí kíbi tẹ́ bá wà, ẹ má bínú, mo fẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn. Ọ̀yá, mo ń gbọ́dọ̀ yín lọ bàbá. Ẹ rí i pé lókè òkun lọ́hùn-ún Nàìjíríà tá a wà yìí, wọn ò fi gbogbo ara gbà kí àwọn nǹkan tí ń bẹ ní Nàìjíríà kó sọdá sókè òkun. Tó bá ṣe pé ìjọba bá gbà mí láàyè, èmi tẹ́ ń wò yìí, ó níye ìlú tí mo ti sọ tí èmi nìkan sọ. Ẹ̀yin nìkan? Bẹ́ẹ̀ ni, èmi nìkan. Ṣọdẹ ni yín ni? Ọdẹ ni mí o, ọdẹ ni bàbá mi. Mo sọ fún ilé ẹ̀kan, mo ní bàbá mi ò mọ Ifá dákọ̀. Ẹ sọ odidi ìlú. Ìlú tí ẹ wá bá mi yìí, èmi nìkan ni mo sọ lódidi ọdún 2. Bẹ́ẹ̀ ni. Àwọn kọlọ̀rọ̀ sí òsì wọ́bẹ̀. Ṣé o? Ayé nìkan kọ wọ́bẹ̀. Mo sọ fún yín pé mi nìkan, kò sí ẹnikẹ́ni pẹ̀lú mi, èmi nìkan ni mo sọ. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ máa dákọ̀ lù. Ẹ má dákọ̀ lù kan. Tí mo bá ní máa dárúkọ ìlú tó wà lágbègbè wa ń bí, èmi nìkan ni mo sọ. Ìlú kan wà lọ́nà ibẹ̀ yẹn, èmi nìkan ni mo sọ. Ìlú kan wà níbí, èmi nìkan ni mo sọ. Skúù kan wà níbí, èmi nìkan ni mo sọ. Wọ́n sì rí mú, wọ́n sì rí ń pa. Bàbá, mo fẹ́ sọ fún yín, oògùn ń bẹ béèyàn bá fi inú kan ọkàn kan ṣe o. Tẹ́ ẹ bá rí èèyàn tó bá lòun ṣoore kò gbéhun, ẹ ló lọ́wọ́ kan lẹ́ẹ̀dà ni. Bàbá, ẹ bá wa kí a fẹ́ kí ọ̀sán yìí. Torí ó ti sọ pé ó sọ lẹ́ẹ̀kan wípé a lè bóun sọ̀rọ̀. Ẹ fún mi ní nǹkan tí ń mu. Ẹ gbà kẹtẹ́ mu. Gbogbo ẹ̀yin èèyàn jákèjádò gbogbo àgbáláyé níbikíbi tó lúkálùkù bá wà, mo fẹ́ kẹ́ jẹ́ ká wo kinní yìí. Ara àwọn nǹkan àṣálẹ̀ Yorùbá ni. Mo fẹ́ kẹ́ jẹ́ ká wò ó. Ọ̀sán yìí ní bàbá yìí ní ọ̀sán yìí. Ẹ jẹ́ rí pé lórí ètò mi ò tí ì gbé ọlọ́sàn yìí kankan wá rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gò dá ọ̀sán yìí mọ̀, wọn rí ọ̀sán yìí rí. Ẹlòmíì gò tiẹ̀ rí. Bá ṣe mú wa lọ bẹ̀ mo ti ń ṣàlàyé pé ọ̀sán yìí mọ̀ ti kú tipẹ́tipẹ́. Fẹ́ẹ̀kì mọ̀ lọ̀sán yìí. Wọ́n wá ní tá a bá débẹ̀. Bọ́ bá jẹ́ fẹ́ẹ̀kì, bí ó bá jẹ́ fẹ́ẹ̀kì, a kò fojú ara wa rí. Àkọ́kọ́ tí màá tí kọ́kọ́ rí bàbá yìí rí rèé, mi ò rí bàbá yìí rí o. Fún ìgbà àkọ́kọ́, àwọn tó kó wa wá náà fún ìgbà àkọ́kọ́ tá a tí kọ́kọ́ rí wọn rí rèé. Ọ̀rọ̀ àríyànjiyàn ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ láàrin wa nígbà tí mò ń interview ẹni yẹn. Ló wá ní òní bàbá kan ọ̀sán rẹ̀ confam, kò sí nǹkan tó ọ̀sán yẹn ò lè sọ, kò sí kinní kan. Bọ́ ọ̀sán yẹn bá confam bí ọ confam, òun náà ní ibẹ̀ la wà yìí. Bàbá, ẹ bá wa kí ọ̀sán yìí. Bàbá mi ewele. Mo dé o bàbá o. Mo kú ohùn látàárọ̀. Àmín. Àwíṣẹ. Ṣé o. Àṣẹ. Yóò ṣe bẹ́ẹ̀. Bàbá, báyé ti rí ni wọ́n ń wíhùn. Ẹ sọ̀rọ̀ sókè, wọ́n fẹ́ gbọ́ yín dáadáa ni. Tó. Ẹ kí gbogbo àwọn tí à ń wá. Ẹ ti lẹ́ẹ̀ní dán lóhùn tẹ́lẹ̀ ni. Ẹ wọlá tèmi lẹ́ fi ń dán lóhùn. Tí a bá láyé dá àgúnlá, tí a bá láyé ò dá a mọ́ àgún tẹ̀tẹ̀. Bàbá, ẹni sẹ́ fẹ́ gọkọ̀ ni àbẹ́ fẹ́ kọ́lé.
ṣe bọ́wọ́ wọn ló kù sí. Bàbá bí wọn bá gbà pé irúnmọlẹ̀ ń bẹ ó wà lọ́wọ́ wọn bí wọn ò sì gbà ó wà lọ́wọ́ wọn. Bàbá ẹ ń bẹ láàyè kàn gírí. Bàbá jẹ́sẹ̀ mọ̀ pé bàbá tí ń bá ọ̀sán yìí sọ bó ṣe rí nù. jẹ́sẹ̀ mọ̀ pé bàbá yóò gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn bá ń sọ dáadáa ṣùgbọ́n ohun tí irúnmọlẹ̀ yẹn bá ń sọ. Létí ẹ ní kí n bí lẹ́rìí náà lèmi ti bí hùn. tí irúnmọlẹ̀ yẹn tí ọ̀sán yẹn bá ń sọ nìkan bàbá yẹn máa ń gbọ́. bàbá pariwo dáadáa bàbá yìí lè gbọ́ nǹkan tá. Kí n daṣọ bò yín lójú. ṣé wọ́n á sọ̀rọ̀ tá a bá daṣọ bò wọ́n lójú. Ó ní ìtẹ́ bí léèrè ó ní ló ń ti ṣàlàyé hùn. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ bàbá ni. Bàbá ọmọ yín ni mo jẹ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni bàbá. Ó lóun fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ni ẹ̀ ń gbọ́. Ara bàbá mi ò yá kí lè tutù tí mo lè ṣe tára rí ó fi yá. Wọ́n ní níbo ló wà. Ó ń bẹ nílùú wa. Wọ́n ní níbo nílùú yín. Mọ̀dákẹ́kẹ́. Àkọ̀ráyè. Èyí ò yé èmi o. Mọ̀dákẹ́kẹ́. Lórí igi àkọ. Ókè adélẹ̀délẹ̀ ni. Ó lára bàbá àwọn òòyà olóṣèwà Mọdákẹ́kẹ́ l'Ákọ̀ráyè. Ó ní kí ló lè ṣe fún un. Èyí ò wá le. Kí ló sọ? Bàbá náà ó ní bàbá náà máa ń ṣẹ́. Ó lẹ́jùú èbí tẹ́mi tó ń lọ fún un tó bá ṣe ó lóun yìí ṣe irúnmọlẹ̀ tí a máa ṣe fẹ́ẹ̀kì fún pẹ̀lú. Ó ní bàbá fẹ́ràn níṣẹ́ ẹ̀sọ́ ibi tẹ́ràn ń lọ Mọdákẹ́kẹ́ ilé ibi báyìí lágbájá àdìsálẹ̀ lọ rèé bá ẹ̀sọ́ fóun ó lọ ó wà jíṣẹ́ fún un. Ọ̀dà Ṣáájú Aláwọdé ló kọ bàbá mi. Aláwọdé ló kọ bàbá mi. Aláwọdé lágboolé ebo. Ilé ó ń lé àrán. Àjọbí àrán. Ilé ó ń lé àrán. Olé àrán. Olé àrán. Orí àrán. Olé nílé àrán. Onílé àrán. Onílé àrán. Onílé àrán. Onílé àrán. Onílé àrán. Aláwọdé onílé àrán. Aláwọdé onílé àrán. Aláwọdé onílé àrán. Bàbá wọ́n ní Aláwọdé onílé àrán. Onílé àrán. Onílé àrán. Onílé àrán. Kí ni ẹ̀gẹ́ ń kọ̀ rẹ̀ ń kọ̀. Wọ́n ní ní Mọdákẹ́kẹ́ wọ́n ní kẹ́ lọ bá wọn wò wọ́n ló rẹ̀. Wọ́n ló rẹ̀ wọ́n láìsàn ń ṣe. Wọ́n láìsàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní kẹ́ bá wọn wò. Ẹ̀ ń bọ̀. Bàbá lórí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ bá ń sọ fún un pé bàbá mi Ṣáájú Aláwọdé lorúkọ rẹ̀. Ó ti gbọ́ Ṣáájú Aláwọdé bàbá mi. Ó ló ń bọ̀ ó fẹ́ lọ bá mi wò wá. Ó ti lọ. Ibikíbi tó lúkálùkù bá wà jáde gbogbo àgbáláyé mo fẹ́ tẹ́ẹ̀sì kínní lóòótọ́ mo nígbàgbọ́ pé ìṣẹ̀ṣe wà nílẹ̀ Oòduà. Nǹkan tó ju eléyìí gan lọ́tún wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Bàbá kò rẹ Ṣáájú Aláwọdé. Alágbàlagbà ni. Kí ló ṣe? Wọ́n ní ọ̀rẹ́ bàbá. Wọ́n lọ wà láyé àbí? Ẹ bá wo ó sì wà láyé àbí kò sí láyé mọ́? Kò sí láyé. Ìyá mi ń kọ́ sí ìyá mi wà láyé àbí kò sí láyé? Kò sí láyé. Kí ló sọ? Bàbá ẹ má bínú mi ò tó yín rí fín o ọmọ yín ni mí. Kí ni wọ́n sọ? Ó ní òun sọ fún yín pé ní tẹ́ bá ti bi léèrè ní kò fi ṣẹ̀ṣẹ̀ ló máa ṣẹ̀dá ìfún lẹ́bẹ̀ẹ́. Ó ní ìyá mi ò sí láyé mọ́. Ó ní bàbá mi náà ò sí láyé mọ́. Ó ní bàbá yín ò sí láyé mọ́. Ó ní bàbá yín ò sí láyé mọ́. Ó ní bẹ̀bẹ̀ tí wá bi léèrè pé ṣé ìyá rẹ̀ ń bẹ láyé. Ó ní ẹ má bi léèrè. Ó ní kí n má bi léèrè. Ọ̀dà ẹ má bínú o bàbá
nínú àwọn nǹkan tá à ń ṣe yìí bàbá lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá kí ni nǹkan tí ń da Nàìjíríà rú. àwa ara wa kí ló dé tó ìjà àwa ara wa ẹ má bínú ó ní ẹ̀bi léèrè. èmi ló ní kí n bí léèrè kí ni ń da Nàìjíríà rú ṣé àwa ara wa ni àbí Tinubu àbí kí ni ń da Nàìjíríà rú. bàbá ká gbé oṣù bàràbàǹdẹ̀ fún Tinubu. fún Tinubu kẹ̀ mọ ń gbẹ́yìn lọ bàbá. bàbá ẹ dákun ẹ rọra sọ̀rọ̀ sẹ́ẹ̀rí kórí afẹ́fẹ́ la wa àwọn ọmọ Nàìjíríà sì ń bínú sí Tinubu o kó mọ̀ wá lọ di tí ó wà lọ implicate tèmi o. bàbá ìbò lẹ́ẹ̀ máa sọ̀hún. kí ló sọ yẹn. ẹ má bínú kò lè implicate èmi náà. bàbá nǹkan ti bàjẹ́ látẹ̀yìn wá àròkò títí lé sàbàjẹ́. bàbá ní tó wà ńlẹ̀ apá Tinubu ò ká. bàbá ó kàn fẹ́ ṣàánú ọmọ Nàìjíríà ni níwọ̀n àbá nǹkan tó kù tí ó lò láyé bóyá a lè ráǹfààní rẹ̀ jẹ ló fi lóun ó ṣèjọba. bàbá tá a bá mọ ní tí Tinubu ń là kọjá bàbá olóyè ká máa kí jù. Tinubu látó yẹ ká máa kí jù bàbá. bàbá Tinubu nìkan ò lè dórílẹ̀-èdè Nàìjíríà ṣe. Tinubu ò lè dórílẹ̀-èdè Nàìjíríà bàbá kí wàá ní nǹkan tá a ṣe tépo ó fi lẹ́ẹ̀sì. bàbá àwọn tí ń wà ní epo ní wà ní epo. bàbá ibìkan ní tí ń wa epo wọn ò gbà tí wọn àwọn kan ni wọ́n ń wà wọn ò gbà tí wọn àwọn kan dúró dè wọ́n lẹ́nu bodè wọn ò gbà tí wọn ọkọ̀ tí wọ́n fi gbé àtàwọn tí wọ́n gbé débi tí wọ́n ti fọ́ wọn ò gbà tí wọn ẹkùn tí wọ́n ti fọ́ wọn ò gbà tí wọn. bàbá tẹ́pọ̀ bá jáde tán àwọn tẹ́pọ̀ ó gba ọ̀dọ̀ wọn jáde síta àwọn náà ó gbà tí wọn. bàbá àwọn tí ó tún wá ta epo àwọn náà ó gbà tí wọn ó dè lú. bàbá ọ̀kánjúwà ń dàgbà ọgbọ́n ń rewájú. bàbá inú mi dùn o inú mi dùn torí pé ẹ fi kíní yẹn fi òye kíní yé wa dáadáa bàbá kíní kọ̀ǹfàmù o mo fẹ́ràn kíní yìí o bàbá ẹ kọ̀ǹfàmù pọ́n o mo kí yín ẹ dá mi lọ bàbá. wọ́n láwọn náà kí ọ. ẹ mà ṣe mọ́ mọ̀ dúpẹ́. wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ làwọn náà ń sọ. mo ní pẹ́ ń sọ̀rọ̀ mo ní pẹ́ ń gbọ́ nǹkan tá à ń sọ. wọ́n ládùúrà rẹ̀ ó gbà. àmín bàbá lórí ọ̀rọ̀ Dangote ó ti sí ibi tí wọ́n ti máa fọ epo lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ ti gbọ́ láti jẹ̀ta. ṣùgbọ́n wọn jẹ́ kí ó ta epo yẹn jáde àwọn wo ló fà á. bàbá ẹ̀yin náà ni ẹ̀yin náà nù ún ẹ̀yin lẹ ìdọ́mọ ọlọ́mọ ó ní láárí ẹ̀yin náà nù bàbá.
ó láwọn tí wọ́n ń jẹ níbẹ̀ tí wọ́n ń jẹ nídìí ọ̀rọ̀ yẹn wọn ò fẹ́ kọ́rọ̀ Dangote ó succeed wọ́n ti mọ̀ pé tó bá ti succeed dandan ọ̀nà táwọn ń gbà ń jẹun tí wọ́n ń gbà gbé gbogbo nǹkan wọ̀nyẹn yóò block. Bàbá ṣé gbogbo nǹkan ni kinní mi mọ̀ ni mo mọ̀ fẹ́ràn kinní mi bàbá mo mọ̀ fẹ́ràn yín pọ̀ bàbá. wọ́n ní ṣé gbogbo nǹkan lẹ́ẹ̀mọ̀ ni èyí náà wà lórí ilẹ̀ àjọ ń lọ ni bàbá àwa méjìlá lórí ilẹ̀ ayé àwọn wo èèyàn àlùjànnú. ènìyàn àtàlùjànnú ló lórí ilẹ̀ bàbá. Bàbá bẹ́ẹ̀ ni bàbá àlùjànnú sọ́pọ̀jù èèyàn lọ àbí kò pọ̀jù èèyàn lọ lórí ilẹ̀. àlùjànnú pọ̀jù èèyàn lọ béèyàn bá ti kú àlùjànnú ní ó padà dà. Bàbá mọ̀mọ̀ kí àlùjànnú sì kú. Àlùjànnú ìkú. Bẹ́ẹ̀ni. Bàbá àlùjànnú ìkú. Bàbá mo fẹ́ fún yín lówó ni o kàn fi lọ bá yín rọtí. Kí ni bàbá sọ? Kí n bẹ yín gbà. Ẹ gbà mo fún yín lówó kan lọ fi bá yín rọtí. Wọ́n náà fún yín lówó pé ká fi rọtí. Kí lọ rọtí wá fún owó tí yín? mo fún yín ju 1,000 lọ. Wíwà rán yàn ni. Owó tí mo fún yín ju 1,000 lọ bàbá o. Mélòó ni kí n rà? Kí n rà ṣẹ́sí mẹ́rin wá fún yín. Ta ni ó lọ bá wọn là wá? Dákun bá ń pe ọmọ kan bẹ́ẹ̀ kó bá ń ra ṣẹ́sí mẹ́rin. Dákun. Ẹ dákun ẹ lọ bẹ̀rẹ̀ bàbá mo ní ìbéèrè tí mo fẹ́ bí léèrè. Ẹ dákun bí bàbá tiẹ̀ ṣe ń dá mi lóhùn mọ́ láìkí ẹ̀. Bàbá ṣé àwọn èèyàn tó bá wà nílùú èbó ṣé tó bá bí léèrè béèrè tá a bá béèrè lórí ọ̀rọ̀ wọn ṣé ẹ dá wọn lóhùn? Tí ẹ bá ti forúkọ wọn ránṣẹ́ àtorúkọ ìyá wọn ẹ̀ẹ́dàn lóhùn. Tó bá ti forúkọ wọn ránṣẹ́ àtorúkọ ìyá wọn ẹ̀ẹ́dàn lóhùn. Gbègede rẹ̀ rọ̀jọ́ bí wọn. Bàbá inú mi mọ̀ dùn ẹ mọ̀ ṣe ń gan bàbá. Kò mọ nǹkan kan. A ní mọ nǹkan kan àbí? Èmi náà mọ̀ pé mi ò mọ nǹkan kan bàbá. Tọ́rọ̀ mọ yín ni mí, èmi mọ̀ pé mi ò mọ nǹkan kan. Ṣùgbọ́n mo fẹ́ nímọ̀ dáadáa nípa yín ni. Èèyàn júyàn, ẹran ju ẹran. Bàbá, ọmọ ènìyàn ju ọmọ ènìyàn. Bàbá, bá a ṣe wà lórílẹ̀ ayé nù. Bàbá, mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan. Ó ní ọmọ béèrè. Màá béèrè lọ́wọ́ yín. Ẹnìkan ó ń bẹ nílùú èbó, wọ́n fẹ́ gbé lọ sí, wọ́n fẹ́ tì mẹ́wọ̀n nílùú èbó. Kí ni nǹkan tí ó ṣe tán fi ní tì mẹ́wọ̀n? Wọ́n ní sẹ́ẹ̀ mórúkọ rẹ̀. Sórúkọ rẹ̀ wá ṣe ń dá lórí afẹ́fẹ́ báyìí yóò. Bàbá máa bí léèrè ọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀yìn ètò, mi ò ní dárúkọ rẹ̀ lórí afẹ́fẹ́. Tó bá dẹ̀yìn ètò kó béèrè rẹ̀. Bàbá gbogbo nǹkan lẹ́mọ ọmọ mọ̀ fẹ́ràn yín pọ̀. Kí ni bàbá sọ? Tó tó fún. Tó tó fún ayé o. Tó fún ayé wo bàbá ẹ bá ń kó. Ó ní tó ń bá ní kó máa dá yín lóhùn láìsí bẹ́ẹ̀ bá ti kó ó ní yóò implicate èmi fúnra mi. Bàbá mo ti kó ọtí ilẹ̀ fún yín o bàbá. Ọtí tẹ̀ ní kó wa ló ti kó wa mo ní yóò dáa fún ọ. Àmín o, àmín o. Mo ní yóò dùn fún ọ. Àmín o. Mo ní podogodo ayé ò ní lù fún ọjọ́. Àmín. Mo lébi ò ní pọ̀ o. Àmín o. Kí n kó méjì fún padà. Èwo nù wọn? Símà. Ẹ ṣé o. Kí ni kí n fi símà yìí ṣe bàbá? Ó ní ẹ máa mú ni. Àmì ìmọ̀ ọtí mú bàbá. Kókó padà. Èmi ọmọ tí mú. Kí n kó fẹ́ gbẹ̀dí. Ó dìnà rí. Bàbá pẹ́ wà ní o. Kí ni kí n ṣe sí? Ṣé yìí?
kí n dá sórí àwọn irúnmọlẹ̀. Bàbá wọ́n ti change tẹ́ bá wò ní ìsìn báyìí ẹ rí wípé epo wọ́n ní Nàìjíríà ṣé epo ó sì padà lẹ́ẹ̀sì àbí kò ní lẹ́ẹ̀sì mọ́. Wọ́n ní epo wọ́n ní Nàìjíríà tá a wà ní ìsìn. Wọ́n ní tábà wọ́n ní ká dá epo padà pé képo má ṣe pé kí ni nǹkan tó lè. Wọ́n ní sépo lẹ́ẹ̀sì àbí ò ní lẹ́ẹ̀sì. Ẹ̀ ń bọ̀ kẹ́wò wò. Kábíyèsí Ọlọ́run ayọ̀ ẹni mímọ́ funfun báláwo àkàwé ẹ̀ ò sí láyé lọ́run o ẹ̀ ti ń bẹ ẹ̀wọ̀n bàbá òrìṣà ńlá kan ní kínní. Ká fìdí ẹ̀ lẹ̀ bàbá eléyìí ṣe ọlọ́sàn yìí bàbá tó bá débi rù ká fò ó. Ìyá tẹ́ máa mi jẹ látàárọ̀ tí mo ní bàbá ń gbẹ. Mo mọ̀ pé mò ń bá yín jiyàn ṣùgbọ́n ṣe àmọ̀kọ́ tá a bá ti fojú gan ní nǹkan àwọn ò tí ì lè nígbàgbọ́. Èmi náà sọ fún pé gan ní yá fi ṣe pé ẹ tẹ̀lé mi ká lọ pé mo ní bàbá. Bàbá kíní ìbò ṣe wà yìí kíní ìbò ṣe wà yìí ẹ ní sùúrù bàbá kíní ìbò ṣe wà yìí ẹ lè gbé lọ bòmí ẹ lè gbé travel. Ṣé ẹ̀gbọ́n tí mo sọ fún yín ní ìsìn ẹ̀kan ni. Pé sọ lè gbé lọ lóyìnbó. Mo ní mo gbé lọ sí French. Ìfọ̀yìn Bánigbé Alákàrà Pọtnófò Lomé Kútọ́nù gbogbo ẹni mo dé. Bẹ́ẹ̀ ni mo gbé sínú báàgì mo máa ń dì sínú báàgì ni kì í sọ̀rọ̀ pé ẹ máa gbẹ́lẹ̀ mi kẹ́ ẹ máa fi no èmi ẹni tá a jọ lọ nìyí ó ti kú ní erelú mi ni. Fẹ́ẹ̀sì máa ń gbé ó sọ̀rọ̀ nígbà tá a ń gbé ó sọ̀rọ̀. Ọmọ rẹ̀ ni mò ń ṣàdúrà fún lọ́wọ́ tẹ́ ẹ déhùn. Ẹ wò ó agbára wà o. Àwa ò fi pé towó ṣe pé ẹgbẹ́ mílíọ̀nù wá fáwa ni. Àwọn kan wá sọ́dọ̀ mi ṣé kí ni ò máa kaṣá. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Àwọn kan wá sọ́dọ̀ mi jò ní wọ́n ní pé àwọn ń wá oògùn ìbọn kíní kọ̀ọ̀kan bí wọ́n lè tẹ́sì wò mo ní èmi ní tested okay. Wọ́n ní gbé wẹ́ká mo ní láéláé wọ́n láwọn ò fún mi 10 million mo ní bẹ́ẹ̀ kàn fún mi 100 million. Èmi ò wá owó kìràkìtà mi ò wó owó tó le tó bá ìtì ń dayé láàmú nù. Owó ń bẹ̀ mo ní èmi ọ̀rọ̀ tó tí bá yẹ pé tí ẹgbẹ́jì mi tẹ́mi rí èmi ò ní dá yín lóhùn o. Bàbá ẹ ní dá wa lóhùn. Kí ní dá yín lóhùn èmi ò wówó. Kí n lọ bá wọn tí ẹ ń ní mi kí n fàbọ̀ fún wọn pé tó ń bí tí mo bá dérè é o. Bàbá ẹ wá owó ṣùgbọ́n tá a bá fi lówó ṣe é gbà. Ìwé ẹ̀kànṣẹ́ màá gbà á mo lè sọ pé màá gbà á torí pé màá fi ṣe nǹkan lẹ̀ fáwọn ọmọ mi kí n tó lọ. Sóúnjẹ ebi ní pa mí ní ìsinmi mo ṣe wà yìí ni àbí mọ́tò tí mo fẹ́ gùn àbí ilé tí mo fẹ́ kọ́ kí n lo oko wọn tẹ́ mi lọ́rùn ìjú kéèyàn pé mi wà ní ìgboro lọ rárá o èyàn lè áǹgì mi síbi kankan gbé bá ṣe lẹ́yìn pé mo bá dúró ti bàbá mi ó tán. Ẹ jẹ́ pé ẹ kì í ṣe 419. Èmi ò mọ́kọ́ tí ń pẹ́ àwọn 419. Tí n bá mọ oògùn ẹ wò ó tó bá yá tá a bá júùsì mọ́ra wá dáadáa má fà àwọn fọ́tò kan hàn yín nínú ilé tí mo yà sínú ilé láwọn tí ẹ ti gbé dókú tí ẹ ti gbé dé ọ̀dọ̀ mi lókù tó lódùmarè sọ di alààyè má fi hàn yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà kì í ṣe fọ́ǹbù kì í ṣe proud tẹ́ ẹ bá tó wá ní òdá yín lójú tó máa tó wá pè wọ́n pé kí wọ́n wá confam fún ìfúnra wọn. Bẹ́ẹ̀ ni láàmì ni ní ọlọ́pàá ni nígbà ni mo fi Ọlọ́run ìmọ́lẹ̀ ayé àti ọ̀run mo fi búra. Bẹ́ẹ̀ ni o. Wọ́n gán gbà fún. Bàbá tèmi gbà tẹ́ ẹ ní ìdáwọ́ mi wọlé tó jẹ́ bàbá fún mi rè. Wọ́n gán ọgbà fún bàbá ìtàn. Téèyàn kì í bá ti ṣe olè. Bàbá téèyàn kì í bá ti ṣe olè tí ìsàdàlúrú tí ìsàbàlú jẹ́. Tó bá gbé dọ́dọ̀ mi tí ìbọn bá bá tí ẹ̀mí bá sì ń mí lọ́rùn rẹ̀ tí ìbá tí ìṣolè o tí ìsàdàlúrú o tí mo sì rí police report tí mo rọ́wọ́ àwọn amòfin Nàìjíríà tí wọ́n fún mi níwèé pò rèé o tó bá yá tá a bá ṣe dáadáa máa forí ìsísí àwọn ìwé hàn yìí
bá sì forí sí àwọn fọ́tò rẹ̀ pé ò ní o pé ìbọn ṣèèṣì bá ní o tó bá ti lè mí dọ́dọ̀ mi kò tún kú mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Bàbá ń bolẹ̀ wá wà láti yẹjọ́ yìí táwọn wá yẹn kiri ń bolẹ̀ wà láti yẹjọ́ yìí táwọn wá yẹn kiri. inú ibi tá a wà náà ní ibi tá a wà ní ṣé ẹ rí mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan tọ́lọ́run ò bá ṣe tán tí ó fi ní hàn kò sẹ́ni tó lè fira rẹ̀ hàn o ṣé ń gbọ́ mi Ọlọ́run ní máa fi ẹ̀dá hàn orí Múyìwá Adémọ́lá ó ṣe program kan mo wò wọ́n pè ní faith orí àtètè níran alright mo wà very interested lórí program yẹn gan mo rí pé orí máa ń fi ní pamọ́ nítorí ọjọ́ ewu ibi tó rí fàwọn pamọ́ sí yìí torí kẹ́mi ò léegun ni àwa gbàgbé síwájú Ọlọ́run bó ṣe jẹ́ ni. Bàbá làwọn ń bọ̀ ẹbí wọn lè bá yẹn wọ́n ti dé. bó bá ti dé yóò pè mí fúnra rẹ̀ ni ó pè é ó ti wádìí lọ ni. tí wọ́n bá dé fúnra wọn náà sọ̀rọ̀. fúnra rẹ̀ ṣé bí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ fúnra rẹ̀ ni ó pè mí pé òun ti dé o ṣé bẹ́ẹ̀ ni kó lọ bá yín wádìí nǹkan kan ni. bẹ́ẹ̀ ni pé bóyá epo ó sì lẹ́ẹ̀sì níjọba Tinubu. ṣé ó ti ń lọ ṣé mọ̀. tó bá lọ bẹ́ẹ̀ yẹn ìbolẹ̀ Yúròpù lè lọ. ìbolẹ̀ Yúròpù lè lọ. bó ṣe wà yìí ó lè dé Germany ó lè dé Canada ó lè dé Australia Europe everywhere ó lè dé bẹ́ẹ̀ afẹ́fẹ́ lòun èèyàn làwa láàrin ìṣẹ́jú àyá. bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé ló lè lọ. láàrin ìṣẹ́jú àyá. bẹ́ẹ̀ ni tó sì lè dé. yóò lọ nílò èèyàn. yóò lọ láfẹ́fẹ́. kábíyèsí Elédùmarè. bẹ́ẹ̀ ni yóò lọ láfẹ́fẹ́ ni o èmi ò mọ àtẹ́lẹ̀ ìwọ ni mo bá là o. ẹni tó kọ́ bàbá ẹ wá sọ̀rọ̀ kan ẹni ẹ mọ orúkọ tí àtẹ́lẹwọ́ ọwọ́ ń jẹ́ ẹni tẹ́ bá fi gbá àyàn báyìí onítọ̀ lè mọ jìmọ́ láíláí. bẹ́ẹ̀ ni. níbo lẹ ti jogún agbára wọn. lọ́dọ̀ bàbá mi. mo sọ fún ìpọ́dẹ ni bàbá mi ológun sí ni. lọ́dọ̀ bàbá mi mo ti jogún rẹ̀. a jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá nílò ìrànlọ́wọ́ ẹ lè ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ ni gbólóhùn lásán ni kì í ṣoògùn. gbólóhùn wà. ohùn wà ohùn báìbù ní àtètè kọ́ ṣe ó ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà gbogbo ohun tí ń yé ayé pátá ọ̀rọ̀ ni. ọ̀rọ̀ ni gbogbo nǹkan. ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe ni ẹ ṣe ọ̀rọ̀ ni. bàbá kí ló lè bà yín lẹ́rù. tó lè bà mí lẹ́rù. táwọn sọ pé tẹ́yìn gọ́ọ̀fù sọ pé ẹ̀rù ìbá mi kí ló lè bà yín lẹ́rù. kò sí ní tó lè bà mí lẹ́rù. kí ló dé. ẹ ṣeun mo mọ̀ pé ikú ń bẹ èèyàn ò kú níjọ́ kan bá a gbé ẹgbẹ̀rún ọdún láyé tá a tún gbé ẹgbẹ̀rún ọdún míì sí tá a ń lọ bíi 2000 years kò sí tàbí ṣùgbọ́n a kú níjọ́ kan ni. so tí kú bá wá dé one day should be one day monkey go market monkey no go come back again tí kú bá wá dé tí kú bá wá dé lójijì bẹ́yẹn dandan ni mo ti mọ̀ pé màá kú so ikú ò lè bà mí lẹ́rù èèyàn gbébọn tì mí kò bà mí lẹ́rù because mo mọ̀ pé mi ì jẹ̀bi mi ní jẹ̀bi èèyàn mi ní lo 419 fún ọ mi ò ní gbá ọ lójú ọ̀dẹ̀ níní ìkọ̀kọ̀ tó lè tọ́lọ́pàá bá dé tàbá mi ó dé kódà kan pé Tinubu ló dé ní ìsìn màá wẹ́kọ̀mù rẹ̀ ni mo mọ̀ pé bóyá ó kàn mí nù yẹn ó fẹ́ wá kí mi. bàbá ṣé ẹ mọ̀ pé ètò tá à ń ṣe yìí ó lè gbé àánú tọ́pọ̀ wá. gbogbo ẹni tó bá wù kó gbé wá. mo ló lè gbé àánú tọ́pọ̀ wá. mo bẹ̀ Ọlọ́run kó gbé àánú wá fún mi. ǹjẹ́ ṣé ẹ mọ̀ pé ètò tá à ń ṣe yìí ó lè gbé yín lọ ìlú èbó. mo bẹ̀ Ọlọ́run kó gbé mi délùú òyìnbó káwọn tí ó mọ̀ mí ó tiẹ̀ mọ̀ mí. níbi tọ́jú orí mi dé dúró yìí mo ti above 50 mo ti wọ 60 lọ báyìí. mo ti wọ 60 lọ Ọlọ́run kàn dá mi pé ni. mo ti wọ 60 lọ báyìí ó kọdún kan péré tí màá fi wọ 60 years I'm now 59 years. bẹ́ẹ̀ ni. I was born in 1955 and 65. 1965 náà. bẹ́ẹ̀ ni. 65. láti ìgbà tẹ́ tí wá ń ṣiṣẹ́ yìí ṣáárẹ́ ni tẹ́ ẹ ṣiṣẹ́ fún tíṣẹ́ yìí ò dáhùn.
mi ò tí ì rẹni tó wá takò mí pé mo ṣiṣẹ́ fún òun mi ò tí ì rí bó bá wà tó fara mọ́ mi ò lè sọ o ṣùgbọ́n pé èèyàn wá confront mi pé iṣẹ́ tá a ṣe tó o ṣe fún mi kò ṣiṣẹ́ tẹ́ ẹ bá ní kí àwọn èèyàn tí mo ṣiṣẹ́ fún ó wá ẹ̀ ní rí náà rílẹ̀. tí n bá ní kí àwọn èèyàn tẹ́ ti ṣiṣẹ́ fún kọ́ wá. bẹ́ẹ̀ ni èrò ọ̀pọ̀ débi pé ẹ wá dúpẹ́. èrò ọ̀pọ̀ débi pé àníri náà rí ilẹ̀ lẹ̀. ẹ ló sà ní every November 29 of the year lèmi máa ń ṣe ọdún ọlọ́sàn èdè mo máa ń ṣe ọdún bàbá mi November 29 of the year ni mo máa ń ṣe ọdún ọ̀sán èdè rédíò ó gbé pépà ó gbé ọdún kejìlá la fẹ́ ṣe lọ́dún ni a ṣe à ń pa màálù gbogbo bí tẹ́ ẹ wò wọ̀nyí tẹ́ ẹ rí wọ̀nyí àyè àwọn èèyàn ni ẹ̀yin fúnra yín ẹ wá wòran wò ẹ wá wọ̀nyí láti Sẹ̀mẹ̀ látàbújá látàbíyẹ̀ wọ́n wà dúpẹ́ à ń lọ sí odò ọmọ omi ni mí o ọmọ omi ni mí tó confam yàtọ̀ sáwọn tí mo ìsọ ọmọ omi tí ń pera wọn lọ́mọ mi o mo ní omi fúnra mi ìkòkò mi ni mo lẹ̀ ń wò lẹ́yìn ìkòkò mi nu igbá omi mi ni onílẹ̀lẹ̀ ọmọ omi ni mí tó confam ọmọ omi ni mí mo dẹ̀ ní àwọn ọmọ omi tó lé ní 200 500 táǹjọ́ lọ bọ́ omi mi ní November 29 every November 29 of the year ni mo máa ń bọ́ omi mi. bàbá ẹni tó bá ń bá sùn lójú oorun ṣé solution wà. tí ẹni tó bá ń bá sùn lójú oorun ṣé solution wà. very easy ẹni tó bá ń bá sùn lójú oorun tó bá sọ tóbìnrin náà ń bá sùn lójú oorun ọkọ ọ̀run ní ń dà láàmú ẹnu ká lé ọkọ ọ̀run sẹ́yìn ni ká sì ṣètùtù fún un kọkọ ọ̀run ó mọ̀ dà láàmú mọ́ tó bá sọ ọkùnrin ní sì ń bá yàn sùn lójú oorun ìyàwó ọ̀run ní ń dà láàmú ẹnu ká lé ìyàwó ọ̀run sẹ́yìn ni ká sì ṣètùtù fún kí ìyàwó ọ̀run ó mọ̀ dà láàmú mọ́ ló bá parí. ẹni tí ń fojú ọwọ́ ṣiṣẹ́ tí wàá fẹ̀yìn ọwọ́ dànù ńkọ́. aláǹtakùn náà ń ṣe bẹ́ẹ̀ jojúmọ́ ní ń tàwù jojúmọ́ láláǹtakùn ń tàwù o kò sí bàbá ẹni tí yóò fi òwú aláǹtakùn rán sọ òun náà ń ṣòwò àìpé alákàn náà ń ṣòwò àìpé o jojúmọ́ ní ń ṣepo kò sẹ́ni tó jẹ́ fi epo alákàn ṣe bẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọ́ náà ń ṣe lẹ̀kẹ̀ kò sí bàbá ẹni tó jẹ́ sí lẹ̀kẹ̀ lọ̀pọ̀lọ́ ṣe bọ́nẹ̀ tá a bá ti bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé ẹ má ṣòwò àìpé mọ́ olú ò ní ṣòwò àìpé mọ́ o. kò ní ṣòwò àìpé mọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. bàbá ẹni tó wà lu èbò ẹni tó wà lu èbò láti bí 40 years tí ọ̀rá lẹ̀ tí ọ̀kọ̀lé ńkọ́. bá a kọ́kọ́ béèrè. ẹ béèrè lọ́wọ́ ọ̀sán yìí. lọ́wọ́ ọ̀sán yìí kí ni ń ṣẹlẹ̀ lágbájá ọmọ lágbájá ti wà níbi báyìí látàkókò báyìí sákòókò báyìí. hello bá Saidi. kẹ́kọ̀ọ́ wa padà bàbá ẹ bá wa kọ́ tiẹ̀. hello. ẹ bá wa kọ́ tiẹ̀. ṣé ẹ ti lọ lé ní. màá pè. ẹni tí wọ́n ń ṣòwò ẹni tí ń ṣòwò àìpé ńkọ́. ṣẹ̀rí ẹni náà lálẹ́ ni tí ń ṣòwò àìpé a fi àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń ṣòwò àìpé lórí ilẹ̀ a fi ẹ̀ ṣàdúrà fún kò ní ṣòwò àìpé mọ́ ẹni tó bá wà nílùú òyìnbó tó wà ń bẹ̀ láti bí 40 ọdún tí ò rí ṣe tá a bá ti béèrè orúkọ ìyá rẹ̀ tá a béèrè orúkọ òun náà tá a bá ti bi àwọn àgbàlagbà léèrè kí ni ká fi ṣe tutù fún wọ́n pè ká fi ń bá iṣẹ́ tutù fún ẹ fi tẹ́ bá ti ṣe tutù tán ẹ fi ń bá iṣẹ́ oògùn téèyàn bá wà nílùú òyìnbó à ń ṣe tutù fún níbí tí ó sì rí ìgbàlà nílùú òyìnbó mo rántí ìgbà tí mo wà ní nọ́mbà 3 Dandy Avenue Medical Store Road ní Benin tí mo wà that is for around 1996-97 ẹni tó rẹ̀ ní Germany Benin láti ṣètùtù fún ara rẹ̀ sì yá bẹ́ẹ̀ ni àmọ́ oògùn lọ ètùtù la ṣe mo fi Ọlọ́run búra mo fi mọ́lẹ̀ mo fi gbogbo ojú tí ń wò mí báyìí mo fi wọ́n búra síwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. a jẹ́ pé tá a bá béèrè nǹkan lọ́wọ́ bàbá tó bá ní ká lọ ṣe. tí mo bá ti ṣe ó parí èmi ìwé ẹ̀yìn mọ́ ó tánu. tẹ́ bá béèrè lọ́wọ́ bàbá tẹ́ bá béèrè lọ́wọ́ ọ̀sẹ̀ tó bá ní ká lọ ṣe. tí mo bá ti béèrè lọ́wọ́ ọ̀sẹ̀ mi tó bá yí pé báyìí ni ọ lọ ṣe ó ti parí ẹ wo tó bá di November 29 ọdún tá a wà yìí ni mo fẹ́ ṣe ọdún November 29 ẹnikẹ́ni tó bá fẹ́ bi mí léèrè kó wá àṣẹwélé ni mo wà. kó wá béèrè tó bá ti wá béèrè tí a bá ti béèrè bá ti rí bẹ́ẹ̀ lọ́ọ́ máa lè ní mí bẹ́ẹ̀ ni. ṣé bàbá ò tí ì dé náà.
bàbá ẹ ń bọ̀. A jẹ́ pé ètò ó ti. ọ̀nà tẹ́yìn yà ló pọ̀ bó láàrin ọ̀rọ̀ epo yìí sépo ó dínwó ni àbí ò ní dínwó bàbá. ìwádìí tẹ̀ ń ṣe nù kí ni ká ṣe sépo ó dínwó ni àbí ò ní dínwó. òkùnrùn dínwó kí n déégùn. tá a bá fẹ́ káyé ó dára ibi tí wọ́n bá gbé sí ibẹ̀ ní ká gbà á. bépo bá ti dáwó iṣẹ́ tí ìwọ náà ń ṣe tó ń fi ń jẹun yóò fà sẹ́yìn. oníṣẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Mo mọ̀ bẹ́ẹ̀. Bàbá èyí tó bà yín lẹ́rù kòkó ò débi tó dé rí fáwọn àgbẹ̀. Bàbá àgbẹ̀ tó bá ní képo jáwó kò dé tàkókò rẹ̀ níye tó kó tà. bẹ́ẹ̀ ló ní iṣẹ́ ọwọ́. ọ̀rọ̀ ọgbọ́n gidi ní sọ ọmọ kékeré ò lè lọ́mọ fà kí ní tàbá gbàlagbà kan lè lọ́mọ fà. ọ̀kánjúwà ń dàgbà bàbá. ayé ń dá a sí ni ká fàyè lẹ̀ bó ṣe wà tó. ẹni tí ò bá níyànjú tí ń gbà kó lọ gbìyànjú. Bàbá wọ́n lẹ́ni tí ò bá níyànjú tí ń gbà kó lọ gbìyànjú. Bàbá fẹ́ràn àwọn àgbẹ̀ rẹ̀. búlọ́ọ̀kù kan oníye tí wọ́n ń yọ tẹ́lẹ̀ ẹyọ búlọ́ọ̀kù kan oníye tí wọ́n ń yọ. yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa o. àti a wà lọ́dọ̀ bàbá ọlọ́sàn yìí ọ̀sán yìí yẹn confam fún gbogbo ẹ̀yin yẹn tẹ́ bá fẹ́ pè ẹ pè mí màá pe bàbá yìí màá wá mú bá bàbá yìí inú mi sì dùn yóò mọ dùn mọ́ wa tẹkinọ́lọ́jì lágbára pọ̀ o tẹkinọ́lọ́jì Yorùbá lágbára pọ̀. mo dúpẹ́ orúkọ tèmi Chief Kógbọ́nà ti ìlú Lápáhùn Okùnadé Múrítàlá Ọ̀lànírètí aka bàbá ọlọ́sàn yìí. ẹ bá pàdé wọn fún bàbá o.